ẹ mọ̀ pẹ̀lẹ́ ẹ mọ̀ kí ní àbáláwo máa ń jùrù tẹ̀fíṣàn máa ṣe iwájú ọ̀pọ̀ ògbọ́ o èyí ọ̀pọ̀ ògbọ́ o olùbọ̀rọ̀ lọ. ẹ wo mo ń jẹ ẹyẹyọ mo ń jẹun lọ́wọ́ ni mo ń wo gbogbo bí mo jẹ́ wọ́n pọ̀ ìdí ọ̀pẹ̀lẹ̀ yẹn wà láì mo dẹ̀ rẹ́rìn gbogbo oúnjẹ ẹ̀kọ́ tí mo dẹ̀ yẹ́ tẹ́ dá sí mi lára báyìí mo ní wọ́n lá. Iwájú ọ̀pọ̀ ògbọ́n lórí pé ẹ̀fẹ́ bo jìgbìjìgbì gbogbo ẹ̀ ọ̀rẹ́ kí wọ́n ó ní confidence ó lè gborí sókè ní wọ́n máa ń gborí sókè ní kí láti wá ṣe ẹ̀wọ́n ló ó jáàbò ó jáàbẹ̀ gbogbo jìgbìjìgbì yẹn ló jáàbò ó ní confidence. You can see it. You don't have that. The confidence is not there. Oh, really? Ṣé irú makeup artist wo ló yẹ? Ṣé kò kọ́ ẹ ṣe party ni? Ṣọ́nà gbẹ̀dẹ̀ ṣáìdì gbẹ̀dẹ̀ àwọn elélùbọ́ gbẹ̀dẹ̀ ẹni. Àbí ló anyway na after mo ti rí àwọn sẹ́ẹ̀tì mo ti rí sẹ́ẹ̀tì gbogbo ẹ̀ mo ní ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń sẹ́ẹ̀dì líìkì sí mi yẹn ìka nìyí o ẹ̀ bá bá sẹ́ẹ̀dì lóko bẹ́ẹ̀ sí mi náà èmi ò yẹ̀ dé láti China báwo lẹ́yìn ṣe bẹ́ẹ̀ yẹn ṣóòsù ló kù ni clay àti kéèyàn ó lẹ́tì kẹ́ pẹ̀lẹ́ àti rí ẹ pẹ̀lú jẹ́ni ẹ̀gàn ṣé kí n pè lókun àjáde àbókù ó mà ṣe o ó yára fún wa pé o débẹ̀ wàláhì mo fọlọ́run búra kí ohun tó wẹ̀ gẹ́ 24 karat kò fi tiẹ̀ ẹ lọ kò ọlọ́run o level yẹn ti makeup tó ń ṣe nísìnyí owó orí makeup tó àwọn celebrities máa ń ṣe tó máa ń anyway ló ń sìn náà celebrities ìwọ ti ayé ìgbà kan tí o ti kó o sí láàrin wọn gbàgbé o tẹ̀ sí láàrin celebrities náà a bá pààrọ̀ ká má ṣe gàlè o sí láàrin wọn láti bó sí bó sí láàrin ilẹ̀ celebrities ní Nàìjíríà ti wá yìí mo sọ o mi sọ bóyá Ghana àbóyá Ghana bá owó tí ẹ wọ celebrity Ghana gan orí ni ó ga jù àṣà iná wọ bàtà China ẹ̀yìn náà wọ bàtà China ó kù mẹ́rọ̀ mẹ́ ó lórí gbogbo mẹ́ ó lọ́rùn gbọ́gbà mẹ́ ó fẹ́ mú mẹ́ kó bá lè mú o mẹ́ ojú ẹkùn ń pọ́n ìrù ẹkùn ń lé ojú ẹkùn ni mo bá kà mọ̀ péye kọ̀ǹkọ̀ ṣú yìí kọjá jágbajàgba ti China ní kọ̀ǹkọ̀ ṣú yẹn ti China ní kọ̀ǹkọ̀ ṣú yẹn má tó kiri yẹn o mo gbọ́ ṣó ti yẹ sákọ̀kọ̀ kó lẹ́bẹ̀ máa rí jẹ ojú ẹkùn ń pọ́n ìlú ẹkùn ń lé ojú ẹkùn gboyún kó gbé kan tó bá fẹ́ wo kíní àti ìsánṣẹ́ àwọn pàtí bíi mẹ́ta léra wọn sìn yàtọ̀ sí setting tẹ̀lé owó lè wá àsọ̀rọ̀ kíní àsọ̀rọ̀ setting pàtí àsìmí tẹ̀lé dress lórí àwọn ọ̀rọ̀ pàtí bẹ́ẹ̀ láti wo sí wo irú àwọn ọ̀rọ̀ pàtí yẹn kọ́ làwọn sọ̀rọ̀ nǹkan tí mo fẹ́ sọ ni ìwọ gángan lèmi àti ẹjọ́ lọ́rọ̀ you understand lọ́wọ́ múra àwọn celebrities ti Nàìjíríà wa bó ṣe rí ti Nàìjíríà ti wa má gbé òkìní yẹn
má lò jẹ́ ká lo C+ yẹn náà yẹn máa bẹ́tà irọ́ tí ó bá ti lo lánàá lọ wá mú múnú báàgì mi wá lọ wá nǹkan tó bá ti sí kíní bẹ̀ mọ́ lọ́la lánàá ayé ó rí gbogbo kíní ayé onígbà oní sí kíní freezer yẹn ogúnfẹ́ ọmọ ogúnfẹ́ wa pọ̀ ogúnfẹ́ lọ́la so mo ti dé máa jẹun gidi sẹ́nu mi bá mi dáná ọbẹ̀ yẹn dùn ó tún wá bá mi sóúnjẹ ọbẹ̀ yẹn dùn gan èmi ẹ mọ̀ pé ilé mi náà ti wá sí mi ṣe tọ́kì ṣe gbogbo mi ò ní kọ́ gbé wá o ilé mi náà ti wá sí gbogbo ẹ̀ láti yẹ kí n lè save cost èmi bébì mi àfúyẹ́ kí n pé mo wúwo nígbà tá a kì í ṣe àwọn alátìké òkúlé àtìké ẹ̀yẹn ìgẹ́ta síbi ó rí pàdà táwọn celebrities máa ń gùn tí mo fẹ́ sọ tẹ́ bá domi sí báyìí kò ní kó omi tẹ́ bá domi sí ó máa ń ṣẹ̀mọ̀ tẹ́ bá domi sí omi ò dúró lórí ẹ̀ ó máa dán bí glass ìwọ ṣe ìkúrò àtìké rí tá a manage ara wa ẹ̀ àwa tẹ́wàá táwa lẹ́gbẹ̀ẹ́ títí àbáwọ̀ àwa tọ́lọ́mù gbàdúrà àbí báwo ẹ ṣe kúrò abilọ ní ọkùnrin àwọn àtìké yẹn òwúrọ̀ àwọn àtìké tẹ́ẹ̀kùn yẹn tí ó wà ńlágun bí wàhálà ìwọ̀n gbọ́dọ̀ kúrò àtìké yẹn lágílété àbí àwọn ò ti fọwọ́ ọ̀jẹ̀ kúrú ẹ̀ abájọ iṣẹ́ tí àwọn ènìyàn náà dẹ̀ shisco.com ọlọ́run sórí ibi tó o bá yí ẹ̀dẹ̀ inú tèmi dẹ̀ inú mi dùn pé ó mọ̀ pé kí èèyàn wà ní kó máa gbá Premier League ọ̀rẹ́ dàbí gbà téèyàn gbá Premier League ó wọ relegation gidi gan ni wọ́n ti wà relegation ọlọ́run ó lè gún rí ó ti wà relegation ó lè gba nǹkan kan mọ́ dákí ni láti wo sí wo ó mọ èèyàn bú tó èèyàn pàtàkì ẹjọ́ ẹ bá mi analyse gbogbo àwọn ọmọra ṣúkúṣẹkà yẹn gbogbo àwọn aṣọ tí ẹ lé pẹ̀lú bó ṣe lérí bó ṣe ń kírèfù láti jáde fóde bó ṣe ń kírèfù tó ìmúra ìpalẹ̀mọ́ ọdún kan nítorí wá ìpalẹ̀mọ́ ọdún kan tó bá dé nìyẹn ọdún kan ni ìpalẹ̀mọ́ ọdún kan gbogbo aṣọ tí ẹ já mọ́ nǹkan kan láyé èmi máa ń sọ náà bó jẹ́ nǹkan kan ojú wèrè ọlọ́run má sọ fún ẹ pé ìka má tẹ̀gbẹ́rì ìka má tẹ̀gbẹ́rì lọ́dọ̀ á ní sórí ìka má tẹ̀gbẹ́rì ìwọ ó lè má ṣọ̀pù láìláì ìwọ báwo wọ́n bá pọ̀ ọmọ kéékèèké ọkọ náà bẹ́ẹ̀ ṣe àwọn ọmọ kéékèèké tó wà ní indọ́sítírì tó ń ṣe kíní dáadáa kọ́ náà ọmọ kéékèèké àwọn ọmọ kéékèèké wọ́n tó wọn ọmọ under 10 years tó kó wọn jọ ò lè máa ṣe standard wọn ló fún abọ́ sí ó ti máa sọ náà ní Yorùbá ní ẹni tí ò dá ló máa ń fọ́ọ̀lù kò bá ti ra white náà ní ríran ní nǹkan tó wà bẹ́ẹ̀ láti fa àní rí nǹkan tó wà bẹ́ẹ̀ àní ríran ní nǹkan tó wà bẹ́ẹ̀ ó ní Yorùbá ní ẹni tí ò dá rè máa ń fọ́ọ̀lù ó ti owó yẹn dáa owó yẹn wọ́n máa ń pa lọ́dọ̀ wa owó yẹn dáa owó tó dáa ó ti yé mi ní ẹ̀sìn ẹni tí ò dáa rè máa ń fọ́ọ̀lù fẹnu ba nǹkan já fẹnu ṣáátá ní ọṣẹ tó wọ ẹbẹ tàtẹwẹ wá káṣọ bọnú bí àtọ̀ọ̀lé káṣọ mọ́ra bí àtọ̀ọ̀lé wá káṣọ mọ́ra bí àtọ̀ọ̀lé lórí bó ṣe rí o ní confidence rárá àwọn style tó wà àwọn style oríṣiríṣi àwọn tèmi àwọn ìjọba àrọ̀rọ̀ àti ìwàgán máa dúró orin lẹ́dàbí ẹni tó ìgbà tí wọ́n kọ̀ gbọ́dọ̀ kàn án gbàṣọ sí ẹ lọ́rùn ṣé wọ́n wọ̀n ẹ̀mí ṣé tẹ́lẹ̀ wọ̀n ẹ̀mí jẹjẹ káíkú káràkù jẹjẹ ṣọ́bọ̀ngìràn ṣọ́gbọ̀ngìràn irun ti jóná tí wọ́n á gbé kinní kan tó ń gbé sí orí yẹn iwájú tó máa ń tẹ̀síwájú yẹn àbíbí kan kò kú ẹ má fún kankan fi wẹ̀ fún òkú bó ṣe máa rí jálajàla yẹn àbí kan kò kù tó fi wẹ̀ fokù tó lásídẹ́ǹtì
ọmọ òkú tó lásìdẹ̀ntì ẹ̀ pórí tí gbogbo ẹ̀ ti fọ́ tí gbogbo nǹkan ṣe máa rí gàlagàla gbogbo ẹ̀ tí ké wàá gbà. celebrity tó bá kun ṣe make-up tó bá ṣe make-up tó wé gèlè àti kí o gbọ́dọ̀ kú kiri tẹ́ ẹ máa ń tẹ̀síwájú tẹ́ ẹ máa ń lẹ̀ mọ́rí yẹn gbọ́dọ̀ lè ọ̀rọ̀ yẹn ọ̀nà fi ń lè ní tí ọ̀rọ̀ yẹn fi ń lè ọmọ kékeré lẹ kíní yẹn gan-an ọmọ tó ṣẹ̀ ṣèyàwó lẹ́nu ìjọ mẹ́ta àti kí o kàn ọ̀yẹ́ pé àwọn fèkì alábẹ́ ilé wọ́n bá dẹ̀ máa sọ nísìn ó lè ní wá ṣe mékọ̀pù ó lè ní 10 million ló gbà mọ́ parọ́ kú àfi kó máa wá gbogbo nǹkan ẹ̀gbẹ̀gbẹ̀ títì kiri àwọn nǹkan tó ṣìpù ṣípé àwọn máa pariwo fáwọn bíi báyìí orí ẹ̀ dọ̀tí aṣọ òtí èmi kò ti sọ orí ó ti gbàgbà lọ́wọ́ wèrè dànù gbà lọ́wọ́ ẹ̀ kò mọ̀ wọ́n já gbogbo ẹ̀ gbà mọ́ ẹ lọ́wọ́ olóbùkú fọ́kọ̀ rìndì fọ́kọ̀ sórí burúkú fọ́kọ̀ dáyérú fọ́kọ̀ ẹlẹ́nu pẹ̀kẹ̀pẹ̀kẹ̀ ṣé ní ìbùdó nítorí kò tẹ̀ fi dùn ní pé ayé olọlẹ̀ bàmú ayé ẹlọlẹ̀ lójú mi báyìí ẹlẹ́nu ayé ẹlọlẹ̀ inú mi jẹ́ ìdùn mi ṣe máa sọ fáwọn ìdí kan àwọn bòṣó ìyàwó èmi bẹ́ẹ̀ mi ṣe wà èmi ò kó nǹkan kan jẹ ọlọ́run kan dá mi ní ẹ̀dá kan tó jẹ́ pé ọlọ́run mi kò yọ̀ jẹ rárá kò sí tó lè dà láyé tó bá ti sínwín ò sínwín nìyẹn olóbùkún ni ẹ ò sínú àwọn tá à ń sọ àwa mú káwé ọmọ aṣálẹ̀ ìjẹ onífẹ́ profile rẹ̀ ìkan ti wà ní kébì wá ó gbé bọ́kẹ́tì lẹ́rù sẹ́mi wá sùn kí n sunkún sórí bọ́kẹ́tì èmi jẹ́ ní kéínú àwọn ìyá yín ẹ jẹ́ fi mí díwọ̀n àwọn ìyá yín èyí tí ìyẹ ò ti kú nù yín tí ìyẹ ìṣì wà láyé àwọn ìyá yín ráre ni ẹni tó ti ẹ̀wà tí wọ́n á rán yín kiri tó yẹ kiri wàhálà ìyẹ ó kú jálajàla ni orí òun náà kò tí kú láyé ó ti dàbí ó ti dá orí tó gbé sórí ni ẹ̀rí irun tèmi èmi gẹrun ni pé kàn kò kù sórí ló búkú mú káwé lèmi mọ̀ pa èmi mọ̀ pa gbó nàìjíríà ó yẹ bàjẹ́ ìmúra ọdún kan èmi àṣàbí màá fẹ́ ṣe nǹkan màá múra ọdún kan màá múra bẹ́ẹ̀ yẹn ìrọ́dọ̀rùkù mú díá pípé makeup artist èmi bí mo ṣe wà tí máa ń travel tí máa ń lọ ọ̀nà jíjí máa ń gbé makeup artist mi rìn ni o máa ń gbé wọn dání ó tí ì lówó débẹ̀ olóṣì ẹnu ti pọ̀ jù àbí ohun ẹ̀dá gbogbo ìlú a máa bú kò sẹ́ni ṣe nǹkan tó dáa lójú ṣé o rí nígbà máa bọ̀ ta ní ìsìn èdè tó máa kọ́kọ́ lọ èdè tó máa lọ táwọn èèyàn rí kó lóde orí bó ṣe dàbí olórí ẹrú ó ti ẹ̀ fàn ẹ́ ọlọ́run ayé ó dàbọ̀ ó fà ìbọn ó dàbọ̀ inú mi kàn dùn mí inú mi lè dùn pé wọ́n yẹ kí ni inú mi dùn lè lórí inú mi kàn dùn pé ayé ń bàjẹ́ lójú mi inú mi lè dùn mo lè dúpẹ́ mọ́lọ́ ní gbogbo ìgbà bàbá tèmi tó bá sọ fún ẹ pé òwà òkè náà ló pa nǹkan ò dán mọ́rán fún ẹ gbogbo àwọn owó olówó tó gbàjọ tó jòrè ìgbàjọ ó ti náwó tán owó ti kú wàásù. I want to share something. Ṣé ìgbà tẹ́ tó bá náwó lórí àgbo yẹn ṣé wọn náà bá wọn náà rú bẹ́ẹ̀lì tàbúrò mi ná wọn ò bí ẹ kú kí ló fẹ́ fi kú ó lè lọ rú ẹ̀. àwọn ọmọ tó ná bẹ́ẹ̀lì lágbo oòrùn ẹyẹ èèyàn ẹ ti máa mú gbogbo òwe bẹ̀yẹ wà àwọn tó ná bẹ́ẹ̀lì. Ṣé nìyẹn ọlọ́run ayé onírọ̀ ò ní dáa ṣé náà fún pa ṣé nìyẹn ṣé ìyẹn dàbí ẹ mọ kí àwọn máa ṣe iwájú ọ̀pọ̀ ògbọ́ ẹ̀yìn ọ̀pọ̀ ògbọ́ ó gbọ́ pẹ̀lẹ́ ó gbọ́ ọ̀gbẹ́lẹ́ fà ó gbé sọ.
ó fi jẹ́ ìdíje tó tún lẹ́kì. Ó fi jẹ́ ìdíje tó tún lẹ́kì. Ó fi jẹ́ ìdíje tó tún lẹ́kì. Ọpẹ́lẹ́fà. Kábà bàbá rí jìgbìjìgbì. Ó tún lóde. A ní kò ní confidence. Ó tún lóde. Lóye tó gbọ́rùn sókè. Ó ní confidence. Ẹ̀rọ gbọ́rùn sókè ni. Ó ráwà táwà gbójú síta gbangba. Mo láìkì Facebook ọmọdé. Tó bá wà ní yàrá wà ní kiri wà ṣe. Àdìgbò pọ́ síta gbangba kó ṣe fídíò kárí ẹ̀. Ó ti mọ̀ pé iṣẹ́ ti já. Iṣẹ́ ti já. Iṣẹ́ ti já. Gẹ́sì bẹ́ẹ̀ mo fẹ́ lọ sùn. Láti wà lóru Ṣáínà. Wàhálà ìtọ́kọ mi bá gbọ́ pé tó bá rí pé mi ò ti sùn àwẹ̀ pé mo fẹ́ lọ sùn. Olúlàwà Ṣáínà. Ó yẹ ká jọ ṣe lálàálẹ̀ Friday lọ ni mi ò lọ mo fẹ́ lọ sùn. Ó ní ló ń kún mi gan. Mo lè tí wọ́n fẹ́ lọ lé mi kí wọ́n á lọ sùn gẹ́gẹ́. Èyí ka ìdá èdè wa fi líǹkì wọn mi. Mo gbé ẹgbàá mi. Èmi ò tí ẹ mọ̀ pé nìní. Mo gbé ẹgbàá mi. Àbájọ ó ti yé mi, ó ti yé mi. Kó sì dànù. Wọ́n gbọ́ kó sì dànù. Kó sì dànù. Bí ẹ̀ la wá ń sọ ni. Ẹ̀yẹ́ ló máa wá fídíò àbúrò mi tó gbá skin. Ìyábọ̀ àbúrò mi nì. Abẹ́ ìṣí. Ṣẹ́gẹ̀ ẹ̀rọ sí brain yìí ni. Rí Ìyábọ̀ ni. Ìyábọ̀ wá wo tí ẹ ó ti yí ẹ wá wo tí ẹ má dẹ anybody ló ṣáà ṣe tí ẹ bó bá ṣe iṣẹ́ ẹ bó bá ṣe kíní ó ń pẹ́pẹ́ ṣé orí bóyá dákẹ́ yẹn tá máa wo tí ẹ everybody ẹ máa wo wọn ẹ máa wo rántí yìí o ẹ máa wo wọn ẹjọ́ máa ké sẹ́nu ẹni àwọn èyí tẹ ẹni ẹ̀kan gbé báàfù tẹ̀lé nìkan ké báàfù lẹ́ẹ̀kan lọ àwọn ké tẹ̀lé lórí àwọn ké yẹn olùṣe kíní ẹ lọ gbé ké ńláńlá fún wọn ẹ fún wọn ní dp tank bíi ti báwo ẹ fún wọn rìsàfúà omi ńlànà ẹ fún wọn ní ẹ wọn rí rìsàfúà àrùn ìtàn máa ń kọ́ fáwọn ẹ̀gá yẹn ẹ máa ń pa fáwọn ẹ̀gá yẹn ẹ lọ gbé fún wọn kan orí gbogbo yín burú ẹ̀yin tó kù tí mi ò ti blọọkì yẹn máa blọọkì yín èmi máa blọọkì yín dànù ta ló bẹ̀yìn wèrè ṣe gbogbo mi ò fẹ́ mọ̀ bóyá ọjà ló ń ta o bóyá lóṣèlú ní ẹ̀ o bóyá ọkàn jẹ́ ọkàn jẹ́ kínní nínú platform mi má ti rí ẹ ìwọ tí màá ti block mo ṣe wú ẹ ní o kò bóyá mi ò tí ì rí post ẹ post yìí máa fi block yìí má ti rí post ẹ máa block ẹ pa ni èmi ò bá àwọn wèrè yẹn ṣe wèrè ẹ má wò mí mọ́ àwọn wèrè yẹn ẹ má wò mí wèrè yẹn ẹ má wò mí ó jẹ́ kankan ẹni wọn múra celebrities rárá àwọn celebrities àwọn èèyàn ti lọ gan láì ta jógí àti kébi táwọn oníjógí tí wàá gbé frontal síwájú bíi ti kọ̀ǹkọ̀ òkú bíi kọ̀ǹkọ̀ òkú tó ní àṣídẹ́ǹtì tó jẹ́ àṣídẹ́ǹtì ló pa tó jẹ́ pé ṣe náà ń ṣa ara ẹ̀wẹ̀ kọ̀ǹkọ̀ yẹn á ṣe jálajàla ní orí ẹ̀ frontal rẹ̀ ṣé èsì wílé ṣe nonsense ẹ̀yìn ọ̀daràn ẹ̀yìn ọ̀daràn fẹ́ lọ sùn láti fá ó bá mi kó gbẹ̀jẹ̀ ìwúrà mi tí mo fi ṣe kò mọ̀ mo fi ṣe báyìí dé yóò bá mi kó wọlé padà ṣákan akó síbi bẹ́ẹ̀dì mi yẹn kí ni páàkì tí mo fi kó náà ṣáàbà mi máa kó sínú ẹ̀ fúnra mi. téèyàn láyé ká kò jìnnà rárá Bísí Gàfà
mi ní wá yín tí ọjà rẹ̀ èèyàn pàtàkì pàtàkì ẹ ní dààmú láyé yín ayé yín ò ní rí èmi ò tí ì rí irú sáìwò ni lẹ́bí wá pátì yẹn àkìlódé irú ọ́fíìsì táì oyè yìí gbogbo ìwé ládé gbọ́rùn sí tán tèmi bọ́ ẹ máa ṣàyàrè give them gbogbo àwa hàn ó rè pé àwa hàn kí ló wà ń bẹ̀ nígbà yẹn pé ó ti parọ́ lórí social media irọ́ wa já orí bírò ẹ̀ ṣe já wọ́n tó àbẹ̀ gan àìmọye lómi tẹ́ pé wọ́n máa ti jà ẹ́ lóòrùn gbára gan ti ara ti já bútẹ́ ojú ti rí ń pù àti kí o gbé mọ́ shisco.com ṣọ́ọ̀bù mi mo jókòó èmi kí ó lè wá ṣọ́ọ̀bù mi everybody rí mi bí ti rí ń kù bí tó ìbáyé ara ẹ̀ dé. Àbà ṣébi sọ fún ẹ ó sọ fún ẹ ò ní confidence jáde ò ní confidence nínú pàtí kékeré rẹ̀ ló jáde ò ní confidence tó bá lọ́wọ́ pàtí gbàrà mú nǹkan wà ló fẹ́ ṣe pàtí tí kámẹ́rà pọ̀ àwọn photographer pọ̀ gan ó lè lọ́rù pàtí yẹn mọ́ ó lè lọ mọ́ wọ́n bá wò ti tán fún ẹbí ó ti tán fún ẹbí ọbẹ̀ pàtí òkú ẹni tí ò rọ̀ mọ́ bí àwọn tí ò rọ̀ mọ́ bí yẹn àwọn tó máa ń ṣòkú ìyá wọn bàbá wọn tó jẹ́ pé wọn ò lówó lọ́wọ́ yẹn wọn lọ́bẹ̀ wọn máa oúnjẹ wọn á ti máa tán fún wọn wọ́n máa ti gbé wọn bọ́ oúnjẹ díẹ̀ wá sí pàtí báyìí ẹ ti máa rò pé kí ni because kò sí ìgbà tí wàá sí nǹkan kan tó bá rí àwọn tó rówó ṣe nǹkan láyé wọn oúnjẹ ò ń tán oúnjẹ wọn ò ń tán ọlọ́run oúnjẹ wọn ò ń tán mi ò fi fọ́ǹbù lájílété yẹn nígbà tí mo ṣe 40th mi tá a kó ní hall for 1 week inú ìlú yẹn ọtí àti oúnjẹ wọn ṣì ń jẹ for 1 good week pàtí ìbò mo tó ṣe tó jẹ́ pàtí tó jẹ́ kínní lájílété yẹn bóyá tá a bá ṣe ọdún tá a bá ṣe pàtí ọdún yẹn ask from anybody wọ́n á sọ fún mi pé ilé ọ̀hún bá ńlá tó bá débẹ̀ wọn máa jẹun ìjọ́ kejì ìjọ́ kẹta wọn máa jẹun bẹ̀ ìyẹn ò ṣe pàtí ọdún nìyẹn ìgbà tí a ṣe òkú mọ̀dá yín lọ mi wíìkì kan náà la ṣe wedding ọmọ mi àti wíìkì kan náà ní 6 days interval ni for 1 week àwọn èèyàn ṣì ń jẹun you understand 1 week àwọn èèyàn ṣì ń jẹun. wọ́n lè máa ṣe ọmọ tí yẹ kú jálajàla tí ó sì kú yẹ tí ó ṣòkú yẹ tí ó rówó ṣòkú tó ń ṣe ìlúkú kiri títì ìtàn ṣe ní ẹ kó sì lọ mo fẹ́ lọ sùn.